Ẹ kú dédé wòyí, ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọ́rìnsínúọlá Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Gbogbo ilé ńkọ́? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ti ń lo àsìkò yín láti wo gbogbo àwọn fọ́nrán tí mo fi sí orí afẹ́fẹ́. Mo mọ rírì àsìkò yín tí ẹ ń lò láti gbé iṣẹ́ Ọmọ́rìnsínúọlá Àjàgbé lárugẹ. Ẹ káre bí ẹ ṣe ń fọkàn bá mi lọ. Nínú fọ́nrán èyí tó kányìn tí mo sọ̀rọ̀ lé lórí, mo mẹ́nu bà bí àwọn Yorùbá bí wọ́n ṣe ń wọ aṣọ ní ayé àtijọ́. Ṣáájú fọ́nrán èyí tó kányìn, mo jẹ́ kó yé wa wípé àwọn nǹkan tí a fẹ́ wò ní àbàwọ́n àti àléébù tí ẹ̀kọ́ ìgbàlódé tàbí ọ̀làjú tó ti mú bá àṣà àti ìṣe Yorùbá. Pàápàá jùlọ, mo jẹ́ kó yé wa wípé kó tó di pé ìwà ọ̀làjú dé, àwọn Yorùbá ní bí wọ́n ṣe ń wọ aṣọ wọn, bí wọ́n ṣe ń jẹun àti bí wọ́n ṣe ń to ètò ẹbí. Mo wá ṣàlàyé fún wa wípé nígbàkúgbà tí mo bá ní oore ọ̀fẹ́, màá mú gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ẹyọ kọ̀ọ̀kan láti jẹ́ kó yé wa bí àwọn Yorùbá bí wọ́n ṣe ń gbé ìgbé ayé wọn kí ọ̀làjú tó dé, tí ó tọwọ́ bọ gbogbo àwọn nǹkan Yorùbá tí ó sì sọ dàbí ó ṣe dà lóde òní. Nínú fọ́nrán èyí tó kányìn, mo wá ti sọ̀rọ̀ lórí bí Yorùbá ṣe ń wọ aṣọ ní ayé àtijọ́. Ẹ mọ́ gbàgbé, mo jẹ́ kó yé wa pé kò sí ojúlówó ọmọ Yorùbá tí ó ń wọ aṣọ tó ń fi ìhòòhò rẹ̀ sílẹ̀, nítorí pé ìdí tí aṣọ fi wà gangan ni pé kí a lè bo ìhòòhò ọmọ ẹ̀dá. Lónìí, ohun tí mo fẹ́ mẹ́nu bà ni bí Yorùbá bí wọ́n ṣe ń jẹun kó tó di pé ìwà ọ̀làjú dé. Ọmọ́rìnsínúọlá, tó bá fẹ́ jẹun báyìí, kí ló máa fi jẹ? Ṣé kìí ṣe síbí ẹlẹ́ga tàbí síbí èyí tí wọ́n fi ń bu ẹ̀kọ?